nínú ìlú ẹ má jà àwọn ọlọ́pàá ti wà kíní ti wà sójoojúmọ́ láwọn lọ bẹ̀rẹ̀ àwọn kóòtù ẹ̀yin ẹ wo àwọn èèyàn fẹ́ ṣe ẹ wo sẹ́yìn náà láìké kẹ́ ẹ lọ sọ́dọ̀ ọlọ́pàá káàkiri kò bójúmu pẹ́ẹ́pẹ́ ẹ fẹ́ sọdún DPO pè area commando pè commissioner of police ó tún pè yín ẹ wo àwọn yòókù náà aṣá tí wà rèé a lè yọ eégún kò ní àṣà Yorùbá kò sí yọ torí táwa fi ń dunnú nù èmi mo ti lọ 50 countries in the world Macy's Parade in New York ẹni tó bá mọ̀ lọ Google Macy's Parade ní New York wá àwọn èèyàn máa dúró sẹ́gbẹ̀ẹ́ títì báyìí àwọn àtẹlẹ́gùn àti clown àti gbogbo ẹ̀ wọ́n máa kọjá lọ tí wọ́n dẹ̀ máa jó wọ́n dẹ̀ máa tẹ́ lè ṣe ní carnival nílé yìí tó dẹ̀ yẹ kó máa dùn ní táwa plan fún eégún yàtọ̀ ju tẹ̀yìn plan lọ bẹ́ẹ̀ ṣe ṣe gbogbo èèyàn mọ̀ sá fún yín nǹkan ẹ̀rù tẹ́ bá ti ní nǹkan ẹ̀rù lẹ́ẹ̀mọ̀ sí àwọn ọba tí wọn ò tí ì fẹ́ kúrò nínú ọ̀rọ̀ àtijọ́ náà wọ́n máa ní ẹ̀rù lọ́ba fi irọ́ ìfẹ́ ni ọba máa ń lò ìfẹ́ lè nílò faraàlú ìlú ilẹ̀ sì ti ṣe kíní jù ìlú ilẹ̀ ti yọ̀ jù gbogbo ilẹ̀ yọ̀ nítorí wọn ò fi ẹ̀rù sí ọba àárín ilé máa fẹ̀rù sí ọba àdéṣe ní 2025 láwà yìí ẹ̀rù kọ́ ọ̀yá ẹ lọ lù wọ́n ẹ lọ gbalẹ̀ wọn ẹ lọ ṣe kí ó yẹ kémi náà máa ṣe ẹ̀tọ́ wáyé bá ẹni kí n má kó látijọ́ àtijọ́ nìyẹn náà àtijọ́ ọba jẹ́ àtijọ́ ẹ̀yin obìnrin ó bọ́ ṣe bímọ tó gbọ́mọ lọ kọ́kọ́ ẹ wà bí ò ní lọ bí wọ́n tó gbọ́gọ̀rù ẹ̀yà ìpìlẹ̀ àyòjọ gbọ́gọ̀rù a ní ẹjẹ́ ṣe bí ìgbà àṣà ò lè bàjẹ́ àṣà máa dá sí ni adẹ̀fẹ́ yóò dá sí ni nta lè ṣe lélẹ́yìí the future is about culture and tradition of the Yorubas the future àwa la lọ́jọ́ iwájú future Yorùbá yìí ní àṣà àti ṣe owó ńlá bẹ́ẹ̀ mọ́kẹ́ ṣe èèbó mélòó ni ẹ rí níwò nígbà eégún tí ò ní sáfẹ́mi ẹ̀ ó dẹ̀ káwọn èèbó máa wọlé wọ́n kó wọn wọlé àbẹ́ ẹ̀sọ́kọ tí ọmọ ni wọ́n káwọn èèbó wọlé fún eégún wọ́n gbà tí wọ́n ní is too violent a sì sọ fún yín ẹ̀sìn lẹ́gbọ́ ẹni eégún ẹ̀ máa nàyàn náà ni ẹ máa sáyẹn ládàá wọ́n dẹ̀ kó wọn lẹ̀ wọ́n dẹ̀ ti sọ last year nísìnyí ìjẹ́ soko tí ó wà fún irọ́ láíláí bàtà bàbá tí máa ń bá yín sọ̀rọ̀ tẹ́ẹ̀tì ẹ lọ rò ẹ wò ó ṣé wá dáa kí ọlọ́pàá máa ẹ̀yin youth tẹ wà láàrin wọn àwa ní plan for future we have a plan in the world for the future ọjọ́ iwájú yín bí ọjọ́ iwájú yín ọba dá ọjọ́ iwájú tèmi ni ọ̀dá bẹ́ẹ̀ ni tí n bá ti rí èèyàn mú tẹ́ ẹ̀ bá sì ti gbọ́ èmi náà yà àṣà gidi èmi náà àjọ káwáwẹ́ tí èmi sì lọ́ba ẹ̀rìn òsì tẹ́ẹ̀fín ṣe Olódùà ló gbé e síbí Olódùmarè ló gbé e síbí ló pàṣẹ rẹ̀ níjọba sì tó gbé gbòòrò kò sì sí fáwọn ohun tẹ́ ẹ lè dá tí ó pa àṣẹ Olódùmarè tì tí ó yẹ àṣẹ Ọlọ́run kò tí ì sí fáwọn tó lè yẹ àṣẹ Ọlọ́run ẹ má rò pé bóyá ẹ̀yin nìkan ni onífáwọn má rò pé bóyá bàbá tó bí bàbá mi Onífádé ní jẹ́ o bàbá tó bí ìyá mi bàbá ìyá mi Ìbàdàn Onífádé ní jẹ́ ilé ọba Agbénládùn Ìbàdàn ọba délé wá Ìbàdàn ọ̀rọ̀ àdé wájú rẹ̀ lọ́wọ́ sẹ́ńtà Agbénlá ẹ má rò pé bóyá ẹ má bí mo ti jáde o ẹ sì má tán àfi tí n bá sọ fún ẹ má rò a ní ká tó kíní ṣe àwọn